الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ثم أما بعد. àfiyọpẹ́ fún Ọlọ́run atọrọ ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run fún aṣíwájú wa Ànábì wa Muhammad ìkẹyìn àwọn òjíṣẹ́ Ọlọ́run ìkẹ́ àtọlà kó máa bá wọn ará ilé ẹ̀ àti gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀ àti gbogbo ẹni tí bá ń tẹ̀lé ìlànà Ọlọ́run. lẹ́yìn eléyìí mo kí wa ní kíkí ti Islam, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ohun tí a máa bá ara wa sọ nínú ìbáraẹnisọ̀rọ̀ tí òní òun náà ni ohun tá a pè ní suuzon, kí èèyàn ó máa dábàá burú, àbá burúkú, èrò tí ò dáa. ìhàwó ni Islam kọ sí, ewu wo ló wà ń bẹ́ẹ̀, kí ni àwọn nǹkan tí ó máa ń fà láwùjọ wa tá a wà ní àìdá àti àìṣedéédé, eléyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà ni a máa bára wa sọ nínú ọ̀rọ̀ wa tí òní. ohun tí à ń pè ní èrò tí ò dáa, gbogbo wa náà la mọ ìtumọ̀ ẹ̀. òun náà ni kí èèyàn máa ro àìdá sí ọmọ ẹlòmíì, bóyá kí tọmọ ẹlòmíì ò bàjẹ́ ni, tàbí kéèyàn ò rí ẹnìkan tí ń bọ̀ kéèyàn ti lérò pé lágbájá tó ń bọ̀ yìí o, bóyá níbi tó ti lọ jalè, bóyá náà ni ó ti ń bọ̀, bóyá ibi tó ti lọ ṣe sìnà, bóyá náà ló ti ń bọ̀, bóyá ibi tó ti lọ mutí náà ló ti ń bọ̀. gbogbo àwọn ọ̀rọ̀ tí ojú èèyàn ò tó kéèyàn máa wá sí túmọ̀ àwọn èèyàn wípé mo rò pé báyìí ni òun ti ń ṣe. èrò tí ò dáa yìí, tábà ní ká wo ìhà tí Islam kọ sí, Islam ò fara mọ́, torí tí Islam ń rè wá lé lórí òun náà ni bí ọkàn wa ó ṣe mọ́ nínú gbogbo nǹkan tí ó dáa. ìgbà tí Ànábì Ibrahim alayhi salatu wa salam, níbi tí Ọlọ́run ti ń sọ̀rọ̀ rẹ̀ nínú Al-Qur'an, nígbà tó sọ fún Ọlọ́run pé wala tukhzini yawmaddin, má dojú tì mí Ọlọ́run ní ọjọ́ ẹ̀san. ó ní yawma la yanfa'u malun wala banun, ọjọ́ tó wó ò ní wúlò, tí ọmọ téèyàn bí sáyé ò ní wúlò, illa man ata Allaha bi qalbin salim, àǹfẹ̀ẹ́ni tó bá bá ọkàn mi mọ́ dọ́dọ̀ Ọlọ́run. bí wọ́n bá ti jẹ́ ẹnìkan tí ó ń ro èrò tí ò dáa, ọkàn rẹ̀ dọ̀tí nìyẹn, ọkàn rẹ̀ ò mọ́ nìyẹn. ara àwọn àmì táàbì mọ̀ wípé ọkàn ẹnìkan kọ́ ó dọ̀tí, òun náà ni kó máa ní èrò tí ò dáa. nítorí náà èrò tí ò dáa yìí Ọlọ́run ò fara mọ́, Al-Qur'ani gbógun tì í. bákan náà Ànábì wa Muhammad kíkà tọ́lọ́ Ọlọ́run kó máa bá a, ó lé wa kó ń di rẹ̀. tí a bá ní ká sọ nípa àwọn àyà tí Ọlọ́run ọba tó fi wọ́n wa, tó fi kìlọ̀ fún wa nípa ká jìnnà sí èrò tí ò dáa, tá a bá wọnú Suratul Hujurat, Ọlọ́run ọba ń bẹ̀ ó sọ fún wa wípé ya ayyuhal ladhina amanu ijtanibu kathiran minadh-dhanni inna ba'da dhanni ithm. Ọlọ́run ní òun pé ẹ̀yin tí ẹ̀ ní ẹgbà Ọlọ́run gbọ́. a rí i pé pípè tó pèpè ń bẹ̀ yẹn, àwọn tó gbọ́ Ọlọ́run gbọ́ ni ó fẹ́ bá sọ̀rọ̀, kì í sáwọn tí ò tiẹ̀ nígbàgbọ́ pẹ́ẹ́pẹ́ nínú Ọlọ́run. Ọlọ́run lẹ́yìn tẹ́ gbọ́ Ọlọ́run gbọ́, nǹkan tó dìrọ̀ mọ́ ìgbàgbọ́ yín ẹ fi ti yín lẹ̀, àfẹ́sọ fún yín o. Ọlọ́run ní ijtanibu kathiran minadh-dhanni, ẹ jìnnà tẹfẹ́tẹfẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá téèyàn máa ń dá yẹn, nítorí pé Al-Qur'an sọ fún wa pé inna ba'da dhanni ithm, wípé apá kan náà àwọn àbá tá a máa ń dá yẹn ẹ̀ṣẹ̀ ló wà ń bẹ.
ọlọ́ndẹ̀ tó ń tẹ̀síwájú nígbà tí ó ń sọ̀rọ̀ yẹn lọ ó ní wàlà tajassasu ó ní ẹ má ṣe tajassus ẹ má máa wá ìhòòhò ẹnìkejì yín kẹ́ ẹ máa spy ń pa ọ̀rọ̀ tí wọn ò fi lọ̀ yín kéèyàn máa wá fetí mọ́gànná láti jí ọ̀rọ̀ àwọn èèyàn tó ń sọ ọ́ gbọ́ tí wọ́n sì pè yàn sí ọlọ́run ní gbogbo àwọn nǹkan báyẹn ó ní kí ẹ jìnnà sí i tó náà nǹkan tá à ń pè ní ìmọ̀ ní èrò tí ò dáa tàbí kéèyàn máa dábàá burú nǹkan tí kò dáa ni ọlọ́run ò fẹ́ ànábì náà ò fẹ́ kíkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kó máa bá a ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ànábì kíkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kó máa bá a ni ó sọ tó jẹ́ pé ó gbógun ti ká máa dá àbá tí ò dáa ọlọ́run ọba náà tó ànábì kíkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kó máa bá a sọ pé ìyákùn wazọ́n ó ní ẹ ṣọ́ra o kẹ́ ẹ jìnnà sí àbá dídá lábà tí ò dáa ó ní fàyín náà zọ́n akzabul hadith nítorí wípé àbá dídá yẹn irọ́ ni ó wà ń díẹ̀ tó náà gbogbo nǹkan tó bá ti jẹ́ irọ́ tá a lè pé irọ́ ló wà ń díẹ̀ ó yẹ kí a jìnnà sí bó ni a tiẹ̀ ṣe ní èrò rẹ̀ sí àwọn èèyàn tó tàbí wàá sọ yìí pé èrò burú ló kù tí a máa ní sí wọn nítorí náà ẹnì kọ̀ọ̀kan wa kárí wípé a jìnnà sí àwọn èrò tí ò dáa àti àbámọ̀dá tí ò dáa bí èrò èèyàn ò bá dáa iṣẹ́ téèyàn bá ń ṣe náà kò lè dáa nítorí pé ohun tí ó jẹ́ ohun tí Ọlọ́run fi tẹ́wọ́ gbà séèyàn náà òun náà ní kọ́kàn èèyàn ò dáa kọ́kàn èèyàn ò má dọ̀tí gbogbo ẹni tí ọkàn rẹ̀ dọ̀tí tó ń ṣe bá dà dídọ̀tí ọkàn yẹn yóò ní àwọn nǹkan tí yóò kó bá lọ́dọ̀ Ọlọ́run nítorí náà ẹ̀yin ẹrúsìn Ọlọ́run ẹ jẹ́ ká jáwọ́ níbi gbogbo èrò tí kò dáa ẹ jẹ́ ká ní èrò dáadáa bí èèyàn bá ń gbèrò dáadáa yóò gbà ládàá lórí èrò rẹ̀ kódà kò jẹ́ pé èrò tó níyẹn kò ṣẹ yóò gbà ládàá ẹni tí yóò bá tó bá ń gbèrò tí ò dáa Ọlọ́run ọba ń kọ́ Ọlọ́run ò fẹ́ nítorí náà ẹ jẹ́ ká tún kọ̀kọ̀ wa ṣe àbátí ọ̀dà tí à ń wí tí a fi mọ̀ wípé ó ní nǹkan ṣe nípa kí pé Ọlọ́run náà máa ń wò ó ní pé àwọn ulama wọn sọ ìtàn ọkùnrin kan tó jẹ́ pé ó lọ sí inú pápá tí kò rí ràkúnmí ẹ̀ tó gùn mọ́ ó ti wá ríra rẹ̀ sí wípé àìrímọ́ yìí òun ò lè fẹsẹ̀ rìn dé ilé ikú ni òun wò lọ́ọ̀kan yẹn onítọ̀hún yẹn wá sùn lábẹ́ igi kíkú ó bá pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bẹ̀ níbi tó ti wá sùn òun náà ni ràkúngbà tó wá jí ó kàn bá ràkúnmí ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun náà ni ó wá sì wí níbi tínú rẹ̀ dùn dé ó wá ní Allahumma anta abdi wa ana rabbuk ó ní ìrẹ́ Ọlọ́run ó ní ìwọ ni ẹrú mi èmi ni ọba rẹ tó jólówó rẹ ó sì wí Ọlọ́run sì ti rí èrò rẹ̀ pé nǹkan tó fẹ́ wí ni pé Allahumma anta rabbi wa ana abduk ìrẹ́ Ọlọ́run ìwọ lọ́ba mi o tó náà èmi tí mò ń sọ̀rọ̀ yìí ẹrú rẹ ni mo ṣe bí onítọ̀hún bó ṣe sì wí nígbà bínú ẹ̀ ṣe dùn tó ní òun fẹ́ sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ó sì wí lẹ́nu ṣùgbọ́n Ọlọ́run ò fi èèyàn bí nípa wípé Ọlọ́run ti mọ èrò rẹ̀ tí ń bẹ́nu ọkàn rẹ̀ ni ò fi jẹ́ pé gbólóhùn tó wí yẹn gbólóhùn ẹ̀ṣẹ̀ ni Ọlọ́run mọ̀ wípé ó fẹ́ sọ pé ìrẹ́ Ọlọ́run nítòótọ́ ìwọ lọ́ba mi èmi tí mo sì sọ̀rọ̀ èmi lẹ́rú ẹ ọwọ́ á wí nídàkejì onírè Ọlọ́run ìwọ lẹ́rú mi èmi sì ni Ọlọ́run ọba rẹ tí mo dá ọ ṣe rí pé ńgbà tí Ọlọ́run ti rí ọkàn rẹ̀ yẹn Ọlọ́run ò kọ́lẹ̀ fún wípé ó dẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ni tí èèyàn bá sì mọ̀ọ́mọ̀ tó fojúlẹ̀ wí yẹn gbólóhùn tí ó lè pa ẹ̀dá rẹ̀ ni tí ó sì sọ ẹ̀dá di ẹni ẹ̀kọ́ níwájú Ọlọ́run ni nítorí ìdí èyí ìmọ̀ dábàá tí ò dáa kò dáa níwájú èèyàn kò dáa níwájú Ọlọ́run kò bójú mu kò bẹ́sìn mu ẹni ò rí pé tá a bá wà àwùjọ tá a wà tí àwọn èèyàn bá ti mọ̀ yìí pé ẹnìkan elérò tí ò dáa ni àwọn èèyàn máa fẹ́ jìnnà sí i
kọ́mọ́ ronú tí ò dáa sáwọn tí pé yóò ṣẹ́kọ̀ ṣùgbọ́n kí wọ́n máa ronú tó dáa sí yàn ìmọ̀ ṣe sábàbí tí a máa fi ní kòǹgẹ́rẹ́ nítorí ìdí èyí kí àwa náà ká ṣọ́ra fún àti máa ní èrò tí ó dáa. Sayyidina Umar kí Ọlọ́run kí kó yọ́nú sí radiyallahu anhu ó ní la tazunnanna bi kalimatin kharajat min akhika al-mu'min illa khayran. Ó ní má ro èrò kan sí gbólóhùn kan tó jáde lẹ́nu ọmọ ìyá rẹ̀ tí í ṣe mùmínì bí ó ṣe èrò dáadáa. Ó ní wa anta tajidu laha fil khayri mahmalan lókùn ìgbà tó bá ti lè rí ọ̀nà tó dáa tó fa ọ̀rọ̀ tó bá sọ sí. Nítorí náà ọ̀rọ̀ bó ṣe ní abala ibi tí ò dáa téèyàn lè rò sí téèyàn lè kó tiẹ̀ tó sọ̀rọ̀ wrongly wípé ọ̀rọ̀ tó sọ ń kọ́ ọ̀rọ̀ tí ò dáa ni bẹ́ẹ̀ náà ló lábala bá a ṣe lè kó tiẹ̀ tó sọ̀rọ̀ sọ́nà tó dáa tó bá ti jẹ́ pé ẹ̀mí wa dáa. Nítorí náà abala kí a kó ti èèyàn ká fá ọ̀rọ̀ èèyàn sọ́nà tó dáa yẹn òun náà ní kẹjẹ́ ká máa mú nínú ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn èèyàn tí ń bẹ láwùjọ wa. àwọn náà rí i pé nínú nǹkan tó máa ń fàjà láwùjọ òun náà ni kí ẹnìkan ó sọ̀rọ̀ kan wá yí ọ̀rọ̀ rẹ̀ lọ síbi tí kò lérò ó máa ń fàjà. àwọn tó dẹ̀ máa ń ṣe náà ara àìní ìmánì òun náà ni ó máa ń fà. nítorí náà ẹ̀yin ẹrúsìn Ọlọ́run gbogbo àwọn kí ẹnìkan má ti sọ̀rọ̀ kó di pé a ti fá ọ̀rọ̀ rẹ̀ síbi tí ò dáa yẹn ká di pé a jìnnà sí ní àwùjọ. àbá tí ò dáa ó máa ń ṣokùnfà oríṣiríṣi àwọn nǹkan tí kò dáa láwùjọ. ara àwọn nǹkan tí ó máa ń ṣe okùnfà òun náà ní wípé kí èèyàn ò má lọ́rẹ̀ẹ́ ó máa ń mú àwọn èèyàn sá fún yàn. nítorí náà ẹni tí ò bá ti fẹ́ káwọn èèyàn ò sá fún un torí àwọn èèyàn máa wò wípé ò ní tí sọ̀rọ̀ kan tí ó kúkú fi fa síbi tí ò dáa kàkà tí àwọn ó fi máa bá ẹni tí ó rí báyẹn ṣọ̀rẹ́ káwọn òkúkú nìkan máa rìn. ní Yorùbá fi máa ń sọ pé ànìkan rìn ó sàn ju kálọ́rẹ̀ tí ò dáa lọ. nítorí ìdí èyí tó bá wà nínú àwọn tí ó jẹ́ pé èrò wọn ò dáa sọmọnìkejì lọ yí ìpinnu rẹ̀ padà lódìn. nítorí wípé èrò tí ò dáa yìí béèyàn bá lọ́rẹ̀ tó bá ń bá lò pẹ̀lú èrò tí ò dáa ó máa ń bọ̀ rẹ̀ jẹ́ kì í sì jẹ́ kí àwọn tí ó fẹ́ súnmọ́yàn kó súnmọ́yàn kọ́lọ́hún kó fi ìwà dáadáa kó fi ṣe wá lọ́ṣọ̀ọ́ kó ṣọ́ ẹ̀mí wa kó fọ ẹ̀mí wa mọ́ níbi àwọn èrò tí kò dáa. subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول